bí a bá ń joyin bí a bá ń jàdó bí a bá ń fi tewúrẹ́ jẹ ká òye ká má gbàgbé pé àtìpó la jẹ́ láyé o. bí a bá mumi bí a bá mumi bí a bá mumi ojú lámùsùn òye ká má gbàgbé pé àtìpó la jẹ́ láyé o. ènìyàn yìí ń jẹ́ ti gbà o wípé ọjà làwa ná láyé ìgbà bá ná ọjà yìí tán a ó wá padà sọ́dọ̀ Ọlọ́run ni. kò sẹ́ni tó mọ̀ gbà o kò sẹ́ni tó mọ̀ gbà tó níṣẹ́ máa dé o a ò má sí kó ọjọ́ náà rè bí àná kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó pogún ọdún. kò sẹ́ni tó mọ̀ gbà o kò sẹ́ni tó mọ̀ gbà tó níṣẹ́ máa dé o a ò má sí kó. Roland tẹ́nìkan ń fẹ́ kó ṣeré wíkẹ́ndì fóun lójijì lóníṣẹ́ dé tó lóhun máa mú ara yìí lọ o tó lóhun máa mú Roland Olúwayé lọ. ó pé ogún ọdún tí Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá bàbá àrà jáde láyé. Olórin ẹ̀mí tó jọmọ sẹ̀lẹ̀ tó jẹ́ pé Ọlọ́run fún ní ẹ̀bùn tó yàtọ̀ nínú gbogbo àwọn olórin pátá. Bẹ́ẹ̀ni. Lásìkò yẹn kò sí ìjọ náà tó jẹ́ ìjọ ńlá tó bá fẹ́ ṣèkórè. Bí bàbá òrà bá tí ì débẹ̀ ìkórè yẹn ò tí ì dùn. kẹlẹ́nu ṣẹ́ kẹlẹ́nu ṣẹ́nu rẹ o. èmi náà rèé táyé ti ròpin níjọ́sí. èmi náà rèé tẹ́ni kò lè jẹ́ nǹkan kan mọ́. Ọlọ́run mà ṣe o ó sọ mí dòmìnira. ó pé ogún ọdún tí bàbá àrà Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá bàbá àrà jáde láyé. ó wá ní àkànṣe ètò kan tí àwọn ẹgbẹ́ tá à ń pè ní Cpaan Celestial Performing Artists Association of Nigeria tí alága wọn nípínlẹ̀ Ògùn jẹ́ Evangelist Akínọlá Ayọ̀ọ́lá tí gbogbo ayé mọ̀ sí Aláyọ̀ Melody Singer. èmi ni Deputy Governor 1. àwọn ẹgbẹ́ yẹn wá ní àkànṣe nǹkan kan tí wọ́n fẹ́ ṣe pé ó pé ogún ọdún tí bàbá àrà jáde láyé. Lára àwọn iṣẹ́ bàbá àrà náà tí gbogbo ayé ò lè gbàgbé náà ni. bàbá mi máa gbọ́ o Èdùmàrè káráyé máa fọwọ́ pa fìtílà mi o. ẹnikẹ́ni tó tọ́jú igi ọ̀pọ̀tọ́ àwọn ni ó jèso rẹ̀. ní kùtùkùtù mo fúrúgbìn mi àti ní àṣálẹ́ wo dáwọ́ dúró. òun Ọlọ́run ló lè fèrè sí iṣẹ́ mi. Bàbá ò máa gbọ́, Jésù máa gbọ́ mi, káráyé máa fọwọ́ pa fìtílà mi. Bàbá àrà jẹ́ ẹnìkan tí kìí ṣe pé àfẹ̀mí tó ní ìrẹ̀lẹ̀ púpọ̀ and is ready to listen to any young upcoming. tó máa jẹ bá débẹ̀ ó máa fún àjọjókòó lọ́fíìsì ìjọ yẹn. I never knew ìjọ yẹn ni mo kọ́ ẹ̀kọ́ kan lára bàbá àrà because area ọ̀nà kan náà lájọ ń gbé. onígbàlẹ̀ lèmi náà gbé àwọn náà gbé lónígbàlẹ̀ but ilé mi lè máa kọ́ díkẹ́ tó dé ilé bàbá àrà ní Ṣàgámù. bàbá ti gbé mo ti ṣe tán ní ọ́fíìsì tèmi máa lọ jókòó tí wọ́n lọ́fíìsì pé bóyá àgbẹ̀ mi lọ lé àjọ̀dé sábù ń gbà ní area ẹ̀. ó ní ó wá ń dárúkọ àwọn báńdì ẹ̀yẹn ẹlẹ́yọ kọ̀ọ̀kan Azan kò ní ṣerú mi ó máa jẹ́yàn Dàpọ̀ ọmọ Fásọyẹ ó máa jẹ́yàn. bọ̀dá sàn yẹn kọ́ ló ti jáde láyé lóṣù. Yes ó wá ń dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan that is Ọlọ́run ti gbé débi tó yẹ kó máa tún rọ́wọ́ yọ láti lè ní plan fún everybody títí kan àbúrò ẹ̀ yẹn fúnde ó máa jẹ́yàn àsìkò ti tó gbogbo máa gbádùn mi. ẹ wo ó lójú eléré tó máa wò pé tí a bá jẹ́ pẹ́ lómi ni ara ẹnìkan ló máa mọ torí pé ọlá ti ń bọ̀ owó ti ń dé then gbogbo wọn dẹ̀ gbọ́dọ̀ jẹ́yàn torí àwọn jọ jẹ̀yà ni. talẹ́talẹ́ kì í pọ́n talẹ̀ lójú ọba mi ṣe o Ọlọ́run mi o mọ́mọ́ jẹ́ ìjìyà o bàbá. talẹ́talẹ́ yìí pọ́n talẹ̀ lójú ọba mi ṣe o mọ́mọ́ jẹ́ ìjìyà o. kí wá ní ẹgbẹ́ Cpaan ní fún ti ogún ọdún tí Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá bàbá àrà wọ́n ti jáde láyé. Number 1 ṣe rí bàbá àrà ó jẹ́ ẹni ẹ̀mí tó pọ̀ rẹpẹtẹ
that was two tani bí bàtà fẹ́ ṣe 17 years wọn a wà ní meeting lọ́lọ́run fi ìran yẹn hàn pé ká celebrate wọn being the legend ọlọ́run kàn fi ìran yẹn hàn láàrin wa a dẹ̀ celebrate 17 years yẹn so ní ọdún yìí náà a gbọ́dọ̀ gbàgbé àwọn legend wa l'Ogun State Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá pẹ̀lú àwọn tó ti ṣiṣẹ́ tó ti lọ so la ṣe wá ṣàpérò láàrin wa pé a gbọ́dọ̀ celebrate fún ogún ọdún iṣẹ́ tó dẹ̀ ṣe ń fọhùn lẹ́yìn oníṣẹ́ òun gan ti sọ ó ní ìmọ̀ tó jù mọ́ ayé lọ ọ̀rọ̀ tó ń jáde tẹ́ni tó ń sọ ọmọ ibi tó ti ń wá. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán. gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Now Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. So that is láwa ṣe wò pé it's not like that pé kò possible ká gbàgbé àwọn torí àwa náà ti ń gòkè most especially our governor is a legend also. Who is your governor? Alayo melody singer àwọn ogun ò sí around the need not so àwọn yẹn kájọ wà ń bí báyìí náà sí Nigeria for now so that is the reason why I'm represent wọn bí báyìí. Àti gbogbo ẹgbẹ́ Cpaan. Àti gbogbo ẹgbẹ́ Cpaan. So báwo ni nǹkan tẹ́ plan nípa 20 years anniversary? That was me on the 28th of this month. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé akọrin tí ó deny ìṣẹ̀lẹ̀ rí lẹ́ẹ̀kan ṣoṣo 1 minute wọ́n deny ìṣẹ̀lẹ̀ rí anywhere. In fact àìmọye Pentecostal tó ti wọ Sultana lọ. So inú ìjọsẹ̀ lẹ́kan láti fẹ́ ṣe CCC Ìjàyè Cathedral on the 28th. So gbogbo àwọn ènìyàn la pè pàápàá ẹ̀yin Bàbára fans tí jẹ́ olólùfẹ́ wọn láti ayébáyé tẹ́lẹ̀ sì wà síbẹ̀ tẹ́lẹ̀ fẹ́ràn wọn síbẹ̀ gbogbo yín la pè. On the kílẹ̀ pé yẹn? 28th of August. This oṣù táwa náà yìí. Then that day we have a special unveiling of Hallelujah concert ìyẹn tó jẹ́ ti Ogun State tá máa ń ṣe ní ọdọọdún tí ó máa jẹ́ ní September ní ẹ̀ma but unveiling yẹn náà máa wáyé that night. Egbe orí mi sókè hallelujah kọrin ògo ọba ńlá o hallelujah bí àwọn tọrùn ti ń kọ́ ara mi o hallelujah ìràwọ̀ ọ̀run tàn mọ́lẹ̀ wọ́n hallelujah ó sọ́lọ́run sí bàbá hallelujah. On the 28th of this month ní ẹgbẹ́ Cpaan ti yà sọ́tọ̀ láti fi celebrate ogún ọdún tí Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá bàbá rà tán jáde láyé nínú bolẹ́lẹ́ tí fẹ́ ṣẹlẹ̀ sá. CCC Ìjàyè Cathedral ni a ti fẹ́ ṣe. Aago mélòó? Alẹ́ all night ni láwọn bẹ̀rẹ̀ láti aago 10 títí di ojúmọ́mọ́. Ohun tí ẹgbẹ́ Cpaan ní nípínlẹ̀ Ògùn nìyẹn. On the 28th of this month irú àwọn wo ni ká máa retí ní alẹ́ ọjọ́ yẹn ṣé gbogbo olórin Cpaan ni àbí? Àwọn olórin jàǹkànjàǹkàn gbogbo olórin Cpaan àti àwọn olólùfẹ́ Bàbára. Mo rẹ́ni kejì ọmọ Olúṣìyàn Olúwayé máa tún pè ní ọmọ talẹ́talẹ́ ọmọ talẹ̀talẹ̀ níjẹ̀bú-Òde òde Àjàngbàlúrà fìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ o ìjìnlẹ̀ 5 and 6 Bàbára ni so gbogbo tá à ń ṣe yìí náà wọ́n lọ́wọ́ sí wọ́n dẹ̀ wà bẹ́ẹ̀ ara wọn náà ní iléeṣẹ́ alámúrèyè ló ń gẹ̀ṣẹ̀ bí ọdẹ jáko àlùbọ́sà kan àbàtà
bẹ́ẹ̀. so August 28 ọjọ́ Friday ni àbí lápẹ̀rẹ̀ Ọlọ́run wọ́n ju Saturday so gbogbo ẹ̀yin olólùfẹ́ tó tán bá ní ìbéèrè kan àbí méjì tí wọ́n fẹ́ béèrè lọ yín kọ́. ẹ pè mí sórí nọ́mbà yìí 08055279369 lẹ́ẹ̀kan sí 08055279369. nọ́mbà Olúwanífiṣe tí wọ́n jẹ́ deputy governor 1 Cpaan tí Aláyọ̀ Akínọlá Michael Aláyọ̀ Melody Singer tí wọ́n jẹ́ governor wọn. Ẹgbẹ́ orí yín sókè hallelujah kọrin ògo ọba ńlá o hallelujah bí àwọn tọrùn ti kọ́ ara mi hallelujah ìràwọ̀ ọ̀run tàn mọ́lẹ̀ wọ́n hallelujah ó sọ́lọ́run sí bàbá hallelujah. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.